Ọlọ́run dára. Lẹ́yìn ni kò ní dọ́là lónìí ni kò ní dọ́là. Mo ti sọ fún bàbá ẹ̀ kó mú ẹ lọ sọ́dọ̀ yẹ́ ẹ̀ lábúlé. Ó ní rárá àfi láì kó ṣàdúró tì mí náà ni ọmọ ga tó bí ilé lọ́rùn á máa bá mi ṣòro gbé nínú ilé. Wà lóun wá tó bẹ́ẹ̀. Bímpé! Bímpé! Yes ma. O fẹ́ máa kà mí náà ní kí ló ń ṣe nílé látàárọ̀? Inú mi múra lọ́wọ́ ni ma. Mo múra lọ́wọ́, kò tí yẹ kó kókó ṣe tán. Inú múra wo ni ẹ́? Sorry ma. Pẹ̀lẹ́. Yes ma. Take this. Take na àgbà lọ́wọ́ mi. Like fún mi ní nǹkan báyìí tẹ́lẹ̀ náà. Kí ni tiwọn? Tí mi bá tiẹ̀ fún ẹ, tí mo wá decide láti fún ẹ lẹ́yìn. Are you not happy? Gbà lọ́wọ́ mi jẹ́ kó dá nǹkan mú. Yeah, no. Nice one. Thank you, ma. Shake your body, shake it. Ó digest dáadáa. Fọ́kù tó gbé wa máa lọ sí school. Ó ti digest. Are you sure? Come closer. Oh, bàbá ẹ̀. Ẹ̀yà máa lọ nílé kó lọ rest kí school bus ó tó dé. Okay, ma. All right then. Wally, are you sure you're okay? I'm okay. Perfectly okay. Like, turn around, let me see you. Oh. Okay. Yeah, I'm alone. Lónìí ni kò ní di lọ́la. Lónìí gangan ni kò ní di lọ́la. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yìí máa ń lo ilé majestically ni. Kí ló ṣẹlẹ̀? Ṣé bí bàbá mi kì í ní ìgbà tètè ṣiṣẹ́ ni? Yẹ wá gbà. Mo dẹ̀ fi sí i. Okay, there is no problem. Jẹ́ kí n bá dọ́bùlẹ̀. Jẹ́ n bá dọ́bùlẹ̀. Èyí jẹ́ kó pọ̀ dáadáa. O gbọ́dọ̀ má ṣiṣẹ́ bàbá ti sọ fún mi bá jẹ́ bí ìdán. Kí ni ò ní ṣiṣẹ́? Torí mo gba bàbá gbọ́. A jẹ́ bí ìdán. Oníṣẹ́ bàbá. Bímpé! Ó ti sùn lọ. Ọmọ tó ń múra sí tó tún lọ. Bímpé! Máa. Ṣé o fẹ́ máa kà mí lóhùn ni? No, I'm sorry. Are you okay? Yes. Very okay. Yes. Like you are very, very okay. Yes. No problem. No problem. Ikọ̀ mú kò tètè lọ́jọ́ ìlànà colleagues ẹni mú tó. Hurry up. Báwo ṣe o láìkẹ́? Yes, ma. School bus yìí ló hàn yẹn. Má lọ. Okay. Bye-bye. Ó dáa. Ní gbogbo tó máa ṣe kò lọ dákẹ́ sí kàn mí. Ó bá kú sí síbẹ̀ náà ti máa gbé lọ sí mọ́ṣúárì tó máa pe bàbá ẹ̀ kó wá gbé. Mo ti sọ kó máa gbé lọ sọ́dọ̀ ìjà wọn lábúlé. Ó lóun ò gbọ́. Ṣẹlẹ̀. Ó ti mú bẹ̀ wá. Ta ló wà?